làlà ẹ̀mí àròlẹ̀ máa bá ẹ̀mí àpẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan àtẹ̀yìn àtànàbí jẹ̀lẹ̀kẹ̀ lẹ́rù. The installation and turbanning ceremony of Alhaja Chief Mrs. Sherifat Ayinke Dada as the first Adinni and Ansaudeen Society Ijebu land was a great and historical occasion which attracted people from all walks of life. The event took place recently. Ọba dàgbà mátẹ̀pá. Allah. Ọba tó pẹ́ lórí oyè kọrin kése tí ò sẹ́ni tó fi joyè. Allahu Akbar. Ó ṣe pé fúnra ara rẹ̀ ló fi yọ ara rẹ̀ joyè. Adúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà. Fún oore tó ṣe fún wa pẹ̀lú àǹfààní tó ṣe fún wa. Pé ká kóra wa jọ lénìí láti fẹ́ dá àwọn irú rẹ̀, àwọn ẹ̀sà nínú ẹ̀dá tí wọ́n lọ́wọ́ bá dá tó ní kí wọ́n wáyé kí wọ́n wá ṣe rere láti fẹ́ dá wọn lọ́lá dákun àfi títóbi àfi bẹ́ẹ̀ ọlá tá a fẹ́ dá wọn lẹ́nìí Ọlọ́run jẹ́ kó fàlàáfíà lò. Àmín. Gbogbo àwọn tá a pè látòrí àwọn alága wa obìnrin alága wa ọkùnrin guest lecturer wa àti gbogbo ìyá wa pátá ẹ ti débí pẹ̀lú dùnú ìpadà sílé yín má jẹ́ ra àrífẹ́sẹ̀ sí. Bismillahirrahmanirrahim. Ma fi kulli sumbulatin mi'atun habba wallahu yudaifu liman yasha'u wallahu wasi'un alim. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى. Of those who spread their wealth in the way of Allah is like a seed of grain which grows 7 spikes. In each spike is 100 grain, and Allah multiplies His reward for whom He wills, and Allah is all-encompassing and knowing. Those who spend their wealth in the way of Allah, then do not follow up what they have spent with the reproach or injury, they shall have their reward with their Lord, and no fear concerning them, nor shall they grieve. Látọ̀rọ̀ Ọlọ́run kò máa bá yín lórúkọ ní àyàmí àtòjẹ́rì àyàdábí obìnrin láti ka ìjọ àlùkòrán. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Àpèjúwe àwọn tó ń ná owó wọn dúkìá wọn sójú ọ̀nà Ọlọ́run ọba àlá. Wọ́n dá gẹ́gẹ́ bí kóró èso kan tó ń sì méje jáde tí ọgọgọ̀rún kóró sì wù jáde láti ara ẹ̀kọ́. Àwọn tó ń ná dúkìá wọn sójú ọ̀nà Ọlọ́run àlá tí wọ́n fi ìrègùn àti ìpalára tẹ̀lé nǹkan tí wọ́n ná yẹn ẹ̀san bẹ fún ọlọ́dọ̀ Ọlọ́run ọba wọn kò sí ìpayà fún. Ẹ dákun kì í dùn kó pọ̀ ṣíwú báyìí ni ọbẹ̀ oge pàtàkì tá a torí ẹ̀ kò dé òní òun gbọ́ngàn ni màá fẹ́ sáré mú ẹnu lé ní díẹ̀ ọbẹ̀ tá a gbé kaná tá à ń sè tá à ń bẹ lóhun kó jiná òun náà ni ọ̀rọ̀ ilé ìwé wa tí a dá sílẹ̀ ní ìlú Ìjẹ̀bú-Igbó tó ń jẹ́ Ansaudeen Model College. Kọ́lẹ́ẹ̀jì tí mò ń sọ yìí ákí ilẹ̀ Ìjẹ̀bú lónìí tó comprise of 6 local governments. Ìwé tí a wá dá sílẹ̀ ní Ìjẹ̀bú-Igbó yìí àwọn èèyàn ti ṣe gudugudu méje bẹ́ẹ̀ o. Ẹbẹ́ wa Sínétọ̀ Kamal Ọlálékan Mustapha òun lẹni tó kọ́ talẹ̀ ń pa o òun ló kọ́ fún wa ní 5 acres of land torí bá a bá rí lẹ̀ a ò lè dábàá pé a fẹ́ kọ́ ilé ìwé ìgbà tí bàbá yìí fún wa ní ohun tó fún wa yìí kò dúró lórí ẹ̀ o ó ṣe foundation 12 classrooms sórí ẹ̀
àti administrative building. Gbogbo eléyìí wọ́n ti ṣe dé àyè DPC kí Ọlọ́run tó tún gbé bàbá wa kan dìde, bàbá wa Sẹ́nétọ̀ Adégbénga Kẹ́kẹ́ láti Ìjẹ̀bú náà tí wọ́n bá kọ́ tọ́kọ́ dé lájọ́ ọ̀rọ̀ jọrọ. Ìyẹ̀pẹ̀ ayé yìí kò máa sí ọ̀rọ̀ tá a lè gbé gba àyàfi ká béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ará ìlú. Àwọn tó ń ṣe àkọ́kọ́ wọ́n wà bẹ́ẹ̀, wọ́n ò kúrò bẹ́ẹ̀, wọ́n dúró tì wá. Òun máa dúró àárín ìwà náà láti tún fún olóyè jáde sí nítorí àkójọ owó tí a ó fi gbé hósítẹ́ẹ̀lì yìí dúró kí iléèwé yìí ó fi rí nǹkan pàtàkì láti lò. Torí eléyìí mo bẹ̀ gbogbo àwọn kan wá sí lónìí pàtàkì ọ̀rọ̀ wá lórí ọ̀rọ̀ hósítẹ́ẹ̀lì yìí kárí kọ́ kárí ẹ̀rí lò. Òun gbọ́ngàn ló lè jẹ́ ohun ìdùnnú gbogbo Ìjẹ̀bú lápapọ̀. Mo rọ àwọn olóyè wa wọ́n ti ń ṣe kó tó dòní, Ọlọ́run ò ní ṣe lẹ́yìn náà láti wọn fún wọn. À ń retí lọ́tún gbogbo àwọn tó tẹ̀lé wọn wá náà. Ẹ má ṣe ní kékeré, ẹ jẹ́ ká gbà gbogbo tá a fẹ́ ṣe yìí, Ọlọ́run la. The guest speaker Sheikh Imam Tajuddin Adisa Taiwo urged the people to always serve God with their resources, that after gathering wealth, the end of one's life also matters. Màá fẹ́ kẹ́ ẹ fọkàn sí mi ń bí. Bí báwo ní ṣe ṣe é gbà tó fi jẹ́ pé bó ti yẹ mí nínú ìsìlámù lónìí, táwa rántí mi pé gbogbo Ansaudeen ní ilẹ̀ Ìjẹ̀bú wọ́n wá lóye tọ́ sí mi, báwo ní ṣe páàsì wájú ọlọ́wọ́n bá mi. Tẹ́ bá dá kìámà tọ́lọ́wọ́ fún sàtífíkẹ́tì gbígbọ́ ó ṣe dáadáa gbà á ìwé àlìjánnà rẹ̀ ọ̀nà wo lẹ́gbàá. Ìyẹn lè gbọ́dọ̀ bá wá lọ bí ìlọ́wọ́ ara yín nínú ilé. Ìtọ́ Ọlọ́run mà dọ́wọ́ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tó jẹ́ pé ìwọ̀nba tọ́lọ́kọ́bọ̀ tọ́lọ́run fún owó tọ́lọ́run fún yẹn gángan ní oṣù ọdọọmọ análàlì kìíyànù. Kódà tọ́lọ́run máa fún ẹ̀ lásán. Torí pé onímọ̀dá àtẹ̀kùlùnà. Mọ̀dá àtẹ̀kùlùnà. Kí lè fẹ́ sọ fọlọ́run? Mọ̀dá àtẹ̀kùlùnà. Kí lè mi fẹ́ sọ fọlọ́run? Mọ̀dá àtẹ̀kùlùnà. Kí ni rẹ fẹ́ sọ fọlọ́run? Mọ̀dá àtẹ̀kùlùnà. Jọ̀wọ́ ìwọ ìyá. Ìlíkọ́ lánàbí yòlákùn. Sáà ti gbàgbé ni kí a fẹ́ pàdé ànábì Muhammad. Bẹ́ẹ̀ ti Yorùbá ànábì nílẹ̀ yìí. Mādhā taqūlūna? Kí ni abọ́lá ń sọ? Idh qāla nabiyyun lakum. Bọ́lá bábá bọ̀rọ̀ láṣìírí. Ìbéèrè mẹ́ta ń bẹ lórí ẹ̀ tó fi bọ́ wájú Ọlọ́run. Ipò tó lọ́ọ́ fi sí lónìí. It's a call to service. Kì í ṣe bí àwàdà. Kì í sọ ní wọ́n ti wọ́n láàánú fún mi ti parí síbẹ̀. Mo ti jẹ alágbàlá àdínì gbogbo ilẹ̀ Ìjẹ̀bú. Mo ti jẹ̀yà àdínì ó ti parí mi. Rárá o. Rárá o. Mādhā taqūlūna idh qāla nabiyyun lakum? Kí lè fẹ́ sọ fọ́lọ́run? Mādhā fa'altum wa antum ākhirul umami? Mādhā fa'altum wa antum ākhirul umami? Ilé sọ fún ànábì Muhammad. Mādhā taqūlūna? Nígbà tó nàbí bá ń béèrè. Mādhā taqūlūna? Àwọn ìfẹ́ béèrè lọ́wọ́ mi. Mādhā taqūlūna? Àwọn ìfẹ́ béèrè lọ́wọ́ yìí. Yóò béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan. Idh qāla nabiyyun lakum. Lọ́jọ́ ìgbéga kìyàmà. Mādhā fa'altum wa antum ākhirul umami? Mādhā fa'altum wa antum ākhirul umami? Bẹ́ẹ̀ni pa àwọn ọmọ ẹ̀kọ́ ní ẹ̀sìn. Ọlọ́run ó bí yín o. Ànábì ó bí yín o. Tẹ́ a bá pa ẹgbẹ̀rún màálù ìyá àdínì lónìí, ayé ọba yìí jẹ tán.
tẹ́ ẹ bá ṣe gbogbo rice ń bẹ Nàìjíríà tán lónìí ayé ò bá yí jẹ tán ẹ mọ ohun tó kù tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe síwájú Ọlọ́run òun ni ohun tí ò ní tán láéláé. ibi ẹ bá Islam Ọlọ́run ó béèrè ibi ẹ fi sí Ọlọ́run ó béèrè lọ́jọ́ tó ọjà lọ́gbàlá Àdínì o tó ọjà tùràkì Àdínì o ọ̀ làǹṣọ́ òdínà akilẹ̀ Ìjẹ̀bú ṣe rí. ماذا فعلتم وأنتم آخرون منه. owó tá a kọ sí bí mo rò ó 50 million ọkọ̀ lóòótọ́ owó ni ṣùgbọ́n gbogbo owó yìí kò ì tówó tẹ́lẹ̀ ní ìgbà fọ́ọ̀mù tí ò sì ní sórí ire mẹ̀kẹ́yìn. àwọn fọ́ọ̀mù tó ń gbà kiri kò tó ìkan nígbà mẹ́jọ ẹ̀ tí ó sì gba fọ́ọ̀mù yẹn yóò sì fíìlì yẹn bó sì ṣe ń fíìlì yẹn yóò fíìlì láyé yóò fún un kìyàmọ́. ọ̀nà wọn láwọn àgbà táwọn fi bọ́ mẹ́ táàfin lè dé ike ìhun tí wọ́n kọ́ yìí ó sì ṣe é ṣe nígbà tẹ́mi joyè táwa joyè tùràkì jẹ́ alágbàlá jẹ lọ́dún náà ìyá àdínní jẹ lọ́dún náà á máa wá pàtà bí ọdún yẹn ọjọ́ yẹn ni wọ́n kó owó jọ tá a fi kọ́ gbogbo hostel tí ń bẹ ní Ansaudeen college. owó tẹ̀ bí oúnjẹ bájá kọ́ ọ lọ tó ṣe kẹ́ ẹ tán níyẹn sí. ìgbà tẹ́ ẹ ní lọ́lọ́run béèrè ẹni tí ò ní Ọlọ́run ò béèrè lọ́wọ́ ẹ̀. mo bẹ lọ́wọ́ ẹ̀ níbo lòsì kẹ́yà ayé yìí. mi jáde ìfẹ́ tí ń sọkún ni wọ́n ti ń ná owó ọwọ́ àròkọ́ wà bọ́ ọ bọ̀ wájú Ọlọ́run ò lè bọ̀ báyìí ò bá rí ọmọ Ọlọ́run ó mú ẹ. ẹlẹ́ẹ̀kejì nínú tí lágẹ́kí dúkìá èèyàn kó dá làásìá wájú Ọlọ́run òun náà ni wà yóò ti fi hákì tá a bá pè yí síbi nǹkan òdodo báyìí tó jẹ mọ́tò Ọlọ́run ti ànábì Muhammad kẹ́ ẹ̀ náwó náà ń bẹ̀ Sayyidina Abubakar ọdí aláwọ̀ tààlà náà ní òhun ọmọlúwàbí ó sì jáde yàrá ó jáde mọ́sálásí ó sì ń lọ ọjà náà ó wá ń lọ bẹ́ẹ̀ ó pàdé òmòwùmọ́ náà ó mọ ìṣẹ́ ló délé yìí o. látàfúrá. alágbàlá Àdínì ayọ̀kọ́ o. látàfúrá. báwo ní í ṣe páàsì lọ́kàn tó máa dùn. látàfúrá. Ọlọ́run ti fi yín hàn ó ti tọ́sí ní fún àwa ní ìsìn á máa pè é ṣiṣẹ́ Ọlọ́run lọ́tọ̀ lọ́sì bẹ́ẹ̀ nìkan bá mọ̀ ní tẹ́ẹ̀ tẹ́lẹ̀ Ansaudeen àti mọ̀ yín ní sí nìyẹn o. ìdíkọ́ lọ́wọ́ kọ́ mú ọ̀la látàfúrá. àti dáyé mọ̀ nìyẹn o. iná lọ́. èyí sọ́dún sírísì nǹkan. iná lọ́. ọlọ́ba ní inú lọ́hà. iná lọ́. ọlọ́ba ní Ọlọ́run. iná lọ́. mo ń gbọ́ ẹ. lọ́yọ̀ ní pọlífàrí yìí. Ọlọ́run mi ìfẹ́ràn àwọn tí máa ń yọ̀ àwọn tí máa ń yọ̀ àyọ̀pọ̀ ọ̀rọ̀ mi ìfẹ́ràn wọn. iná lọ́. àlá. tó yẹ ká máa ń wí ọyẹ́ rẹ̀. ọpẹ́ ni ká máa dá fọ́lọ́run. owó tá a kó jọ kò wúlò. lẹ́yìn sábì náà fi. owó tó ń bẹ báńkì yẹn ò wúlò. lẹ́yìn sábì náà fi. olówó kan ní Switzerland kò wúlò. lẹ́yìn sábì náà fi. ìdá lọ́wọ́ ẹ̀kún. fi ìdá àti láàyè ń fakún. ìlọ́lọ́. ìdá lọ́wọ́ ẹ̀kún. fi tọ́ àti láàyè ń fakún. bẹ́ẹ̀ ni o bá ti lọ sójú ọ̀nà tọ́lọ́hùn bẹ́ẹ̀ wọ́n ti lọ sójú ọ̀nà tọ́lọ́hùn gbogbo tó ní òfo ni lónìí yìí èyí tá a ṣe lọ́wọ́ ẹ jẹ́ kó lápá ẹ jẹ́ ká rí pa rẹ̀ ẹ̀yin olóyè ká rí pa ẹ̀ àwọn tá a jọ wá ẹ jẹ́ rí pa ẹ̀ àfà tá a bá kọ́lé 1 billion naira lọ́jọ́ tá a bá lọ lọ́jọ́ tá a bá jáde kúrò láyé àwọn tí ò lè wọ yàrá wa ní òbí wa kúrò. wọ́n dá bíkìrọ̀ bàràkọ́ àǹdálẹ̀ náà. àwọn bàbá bára wa sọ nìyẹn o. àbátò lọ inú kìlú náà. Ọlọ́run nífẹ̀ẹ́ kọ́ lè ní abẹ́ gbà á. àbátò lọ inú kìlú náà. nígbà àgbérajà oríire fún yóò bẹ̀rẹ̀ àmọ́ mú yíyan mú ṣẹ́ o. àbátò lọ inú kìlú náà. ẹgbẹ́ bá tó ṣe ìyẹn kíákíá. àbátò ṣíṣe tó ti máa mú náà. The high point of the event was the installation of Alhaja Chief Mrs. Sherifat Ayinke Dada as the first Iya Adinni and Ansaudeen Society, Ijebu land. Bàbá wa ni
màmá wa ní ìmọ̀lá, màmá wa ní ayọ̀ṣọ́ lájà, màmá wa ní ìgbẹ́, màmá wa ní ìwé ojúṣe, màmá wa ní màtòrókè, màmá wa ní, 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 olórí ilé ìyá lára lè ṣàdúrà fún màmá wa ní. Fún ẹ tó bá ń ṣe àwọn tó ń ṣiṣẹ́ olúwa ní Psalm 41. Ọ̀rẹ́ mi ti sọ pé a máa ṣiṣẹ́ lọ́nà gbogbo ìgbà tó náà bá ṣe fi ẹ̀mí fún wa lára. A gbọ́dọ̀ dúró ṣíṣe. Gbogbo ìgbà tẹ bá ti ní ìdò ẹ máa fò wá. Torí pé gbogbo owó tá à ń ṣe tá a bá jí láàárọ̀ àgbójúsókè àbẹ̀ náà. Téèyàn bá jáde lọ tó wọlé padà ó ní nǹkan tó ń rí mú wá náà òun ò ní lọ sílànà Ọlọ́run á lọ sílànà èṣù àdẹ̀gbàdúrà tí gbogbo wa náwó sínú ìlànà èṣù ìlànà Ọlọ́run àwọn máa náwó sí. Ìyàwó wa ni o, wọ́n láwọn ìyàwó wa ni olórí ìrọ̀lẹ́bìnrin bàbá mi ṣàdúrà fún àyà wa ni òbí lọ́dún àwọn àyà wa ni àyà lórí. Ẹ̀ṣẹ̀ lọ́wọ́ yà ọ́ dà fún àyà ìdájọ́ olórí ìrọ̀lẹ́bìnrin bàbá mi ṣàdúrà fún àyà wa ni. After her initial education at Muslim school in Ijebu State, she started trading in various items, and to the glory of Almighty Allah, she is a successful businesswoman. She is the person and managing director of Sherif Investment Limited. Sherif Investment Limited is a thriving enterprise that is into trading of commodities. She was married to late Alhaji Adinni from Ijebu. She is a philanthropist by excellence because of her contribution to her immediate community. She is the recipient of various religious and personal titles in recognition of her extraordinary positive contribution to her community. She is also the Adinni of Ansaudeen Society in Ijebu. Here I present to you Alhaja Chief Sherifat Aite Dada as first Adinni of Ansaudeen in Ijebu. At the reception, the guests were entertained with sumptuous meal and good music from the musical band. Bye.
Alhaja Sherifat Ayinke Dada, with a grateful heart, has this to say. Iṣẹ́ tí mo jọyè yìí, Ọlọ́run kó fún mi lẹ́mìí àtàlàáfíà, Ọlọ́run kó ṣàánú fún mi. Gbogbo agbára tí n bá ní ni màá fi ṣe ti Islam. Kí ni advice tẹ́ ní fáwọn? Advice tí mo ní fáwọn èèyàn ni pé tí Ọlọ́run bá bùyàn ní nǹkan kékeré, nínú nǹkan kékeré tọ́lọ́run bá bùyàn náà, kó fi ṣe tọ́lọ́run àti tànábì. Nítorí pé àwáyé ikú kan ò sí. Tí èèyàn bá dẹ̀ owó, téèyàn bá lówó tí ò fi ṣe tọ́lọ́run, Ọlọ́run má jà fi ṣe tèṣù. So èlítù tó bá ní kì í ṣe kíní kó fi ṣe tọ́lọ́run, Ọlọ́run kó dẹ̀ gbàdúrà. Inú mi dùn, I'm very happy pé mo rọ́jọ́ ẹ̀yìn mo rí ṣe. Gbogbo àwọn tó bá mi wá, Ọlọ́run kó bá mi ṣọ́ wọn dé láyọ̀ àtàlàfíà. Razak Oluwakemi Dada, the son of the celebrant and former local government chairman of Ijebu, said the position was a well-deserved one for his mother because she has contributed to the community and humanity at large. This occasion is a glorious occasion, and it's in recognition of the fact that my great mom has been contributing positively to the growth of Islam and the growth of our immediate community. So in recognition of this, she has to be bestowed with this wonderful title of Adinni, of first Adinni of Ansaudeen in Ijebu land. And to God be the glory. I wish her long life on the reign. I wish her prosperity, and I wish her more positive contribution to our immediate community, because a religion without contribution to humanity is useless, and God will not make us useless. If you are very fortunate, especially in our society where poverty abounds, you have to be able to show kindness to those that are in need. You have to show empathy to those that are sick. You have to show empathy to those that do not have clothes. So, and that has been the cornerstone of my mom's attitude, behavior towards community, towards humanity. Alhaja Fatima Hamza congratulated the newly Adinni and admonished others to live a life
worthy of emulation. This occasion is a very great occasion because the title they give to our mama is a very big title. That is, somebody, if it is not somebody that is good in religion, they cannot give her that title. So I'm very excited for her, and I'm hereby congratulating her today. May Allah grant her more life, more health, and so that more money, so that she can continue contributing to Islam progressively. Nobody knows,